ká lọ òṣèlú nìkan nígbà tó gbé àdé rí pé àdéhùn gbá náà àdé agbé kan wá sílé àdé ń gbọ́ tó kó tó ti bá ṣe wá ṣe eléyìí nígbà tá a lè wá ṣe eléyìí ló wá di pé ọlọ́run bá fa àlùbáríkà sí àdé rí mákẹ́tà gbé fún gbà yẹn àwọn mákẹ́tà bíi méjì ló wà lórí ẹ̀. ǹjẹ́ lè rán wa létí orúkọ mákẹ́tà àkọ́kọ́ àti kejì bàbá. ẹni tó kọ́kọ́ gbé iṣẹ́ yẹn jáde ní Ovet Music tó kọ́kọ́ gbé iṣẹ́ yẹn jáde nígbà yẹn Ovet Music then later ìwádìí pé láàrin Ovec àti Revolution Music wọ́n ṣe alágbàtà rẹ́kọ́ọ̀dì yìí tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọwọ́ afúnni òkè ni ó máa lọ ẹ sì ní relẹ̀ bàbá ẹ tún sọ pé tuntun pọ̀ mí pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ lè rán wa létí nǹkan tẹ kọ́nù rẹ̀. ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ olóòrùn ayè ní ká tán ẹja tún gbórin òun òkè náà kọ́ tún gbọ́ díẹ̀ náà. ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀. aládàlú ìyẹn nìkan ló sòótọ́ ó ní tòun àdàlú kálukú pẹ̀lú tiẹ̀ ní oní ìdúdú pàṣẹ ní tí má ti dà mí. kí ló kúkú ṣe o bàbá kí ló ṣẹlẹ̀. wetin dey happen bíbí kí ló ṣẹlẹ̀ ẹ ó lè bẹ̀rẹ̀ kẹ́mújó ẹ jẹ́ ká jó jújú classic. tó bàbá wa olórin Juju Classic King ǹjẹ́ lè rán wa létí iléèwé tẹ́ ẹ lọ bàbá abẹ́ tí ẹ lọ iléèwé rárá. a gbìyànjú díẹ̀ tó tẹ̀ ṣe jẹ́ pé iṣẹ́ orin kò gbà wá láàyè lọ títí bó ṣe jẹ́ láyé fẹ́ kàwé yẹn náà tó fi bá dúpẹ́ lọ́wọ́ náà ẹ mú bẹ̀rẹ̀ wé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìdásí lẹ́kọ̀ọ́ ní Èbúté Mẹ́ta then bàbá mi wà ní Èbúté Mẹ́ta wọ́n dé ń gbà yẹn then lẹ́yìn ẹ̀ ló di pé a lọ sí Àkúrẹ́ lókè bọ́ sàkúrẹ́ tó láti bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ again ní St. Michael Primary School ní Òkèpàdé I can still remember that. nílùú Àkúrẹ́ olóyè mẹ́kùn. so láti Òkèpàdé yẹn náà ni mo ti lọ sí St. Francis nígbà yẹn Òkè Àdó Comprehensive High School ni later sẹ́ẹ̀tì tí wàá náà ṣe wàá change ẹ̀ sí St. Francis Comprehensive High School ibẹ̀ ṣáà ni mo sáà wà nígbà tó di ní form 4 then 3 to 4 mo ṣe wá padà wá sípò mo ti wá parí iléèwé gíga tó bàbá adúpẹ́ lọ́wọ́ yín ǹjẹ́ orin tẹ́ ẹ̀ tí ẹ̀ ń kọ́ yìí ṣé ẹ̀ kọ́ṣẹ́ rẹ̀ lọ́wọ́ bàbá ni àbẹ́ ń gbé jìtá tẹ̀lé bàbá ń gbà ayé wọn tó fi jẹ́ pé wàá mú iṣẹ́ orin ní bàádà ẹ sọ̀rọ̀ sókè bàbá. ṣé wọ́n pé ó dàbí ọ̀rọ̀ kan tá a máa ń sọ pé abínibí ó yàtọ̀ sí ability èmi bí ẹnìkan wọ́n bí mi sínú iṣẹ́ orin inú iṣẹ́ orin ni mo dàgbà sí àti jẹ àti mu akàwé àṣegbè àṣàgbọ̀n gbogbo nǹkan tí mo ń ṣe láyé ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ orin so tí mi ò fi lè sọ pé bóyá bákan báyìí ló ṣe jọ gbogbo nǹkan tí mo kàn mọ̀ ni pé àti bí mo ṣe dáyé o àti bí mo ṣe wà ń sin gbogbo ẹ̀ inú iṣẹ́ orin náà ni gbogbo. ìyẹn ni pé àtò eré la fi bẹ́ ṣin. bẹ́ẹ̀ni àtọ́jú la fi bá lájọ náà. bẹ́ẹ̀ awárí pé iná gbé jìtá dá nínú àwọn orin tá a rí ṣé jìtá bàbá yẹn gbà tí bàbá wà láyé bàbá ló ti kọ́ ẹ ní pàràrà àbí gbà tẹ́yìn dàgbà lẹ́sẹ̀ wá kọ́ fìrìnrìn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà nígbà tá a ti wà skul bàbá mi ò tiẹ̀ kí n fẹ́ ká tẹ̀lé ká súnmọ́ àwọn irinṣẹ́ wọn especially jìtá but èmi jọ́ ọmọ kan tó jẹ́ pé mo máa wà determined tí bá fẹ́ ṣe nǹkan mi ò mind ẹ máa nà mí ni o ẹ máa ṣe nǹkan ni o máa make sure pé mo ṣe nǹkan yẹn láti satisfy conscience mi. mo dẹ̀ bá jẹ́ kí nìkan pé bí pé èmi dẹ̀ rè bí ológbò ni mo jẹ́ sí dàdú máa ń fara nù always ni so mo dẹ̀ ń tàpù current lára ẹ̀ ní gbogbo mo ṣe ń fara nù ẹ̀ nígbà bàbá ń play guitar so that means a very good guitarist ló jẹ́ pé òun àti jìtá wọ́n jọ gbéde ara wọn wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni like what I'm doing today ẹni tí àti àgbà ti gbé jìtá báyìí lọ́wọ́ ti bẹ̀rẹ̀ sí pé báyìí ibẹ̀ máa dúró sí máa wo owó máa rọjú mọ́ ni
at times ó bá lé mi nígbà tó bá yá ó wájú wọn yá wọn kì í lé mi mọ́ tó bá ti wá lọ báyìí wọ́n jáde àbí kébì náà wọnú lé àbádẹ́ ní àwọn jìtá ńlé èmi náà máa bẹ̀rẹ̀ sí bá drag bí kí n já string kan lù mí bí kò kú ọ̀pọ̀ mi ò máa gradually gbogbo ya àwọn fara náà wá sọ pé ó yá tí wọ́n wá di pé ọ̀yá báyìí náà ṣe ń play ṣẹ̀kẹ̀rẹ̀ agogo kóńgà drums máa play ẹ̀ kí n sáà máa lági mọ́ tí n bá ti yá wọ́n á tún nà mí wọ́n á tún lọ rà mí títí ó di pé mo bẹ̀rẹ̀ sí play bass látòrí bass guitar mo bọ́ sórí guitar wọ́n play tenor play rhythm bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá títí dé ni. tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni ẹ̀ tuntun pò mí pọ̀ báyìí èyí tá a jẹ ní àsìkò tí àwẹ̀ bá parí wo iléeṣẹ́ fàdákà gan yóò mì tìtì ń jọ́ náà ń bọ̀ náà ẹ jẹ́ ká tún gbé sókè dán káwọn olólùfẹ́ tún gbọ́ díẹ̀ sí i. mo bá sọ fún pé bèbí jẹ́ rí ẹ ó dá mi lò wọ́n bọ́ mo ti wá abájọ sọ̀rọ̀ pọ̀ ló ṣe rẹ́gí mo sanwó maintenance mo tún san ti damages in case of the case ti torí ìfẹ́. òkèké tó rẹwà lọ́wọ́ wá mi wálé. bàbá olórin ẹ̀kọ́ láti ibi tẹ́ ẹ̀kọ́ dé ẹ̀wọ̀n ẹ jẹ́ ká máa gbọ́ lóhùn ohùn fúnra yín gangan. ètò rẹwà jọ̀wọ́ wá mi wálé kájọ sọ̀rọ̀ pọ̀ kájọ sọ̀rọ̀ ìfẹ́ kájọ mú fàájì ká tún jọ yáyì ara wa tẹnu kò mí lẹ́nu kó gbé mi sáyà ẹ kájọ jì fóló ní fẹ́rẹ́fẹ́ outside yìí ti tó inside ni mo fẹ́ àkíndóde má yà lù mo fẹ́ jẹ́rù sílẹ̀ bèbí bá mi ní yàrá mú mi lẹ́yìn ìsìn mi ò lè má ra dúró mọ́ mò ń bọ̀ ẹ jọ. ẹni sùúrù náà ó sì jẹ́ pé yín olórin ọ̀rọ̀ bí obìnrin lè máa fi ń kọrin láyé òde òní kí ló fà á. irú ayé òde òní kọ́ láyé àwọn bàbá wa ni o láti ilẹ̀ bá ṣe bá nìyẹn o. mi ò tí ì gbọ́ pé ọmọkùnrin tó rẹwà jẹ́ báyìí délé mi ò gbọ́ nínú olórin o. mo tí ẹ bá tún gbọ́ ní sáìdì kan a tún kọ àwọn orin kan pé ẹ̀yin à ń sọ ń bọ̀ bọ̀ o ẹ bọ́ ságbó o ẹ̀yin à ń sọ ń bọ̀ bọ̀ o tó jáwó. mo ń wò báyìí àwọn olólùfẹ́ wa ní Fàdákà rédíò nílùú èbó ní gbogbo ibi tó ti wò wá ó ti ń jáwé báyìí o. ẹ̀yin jẹ́ pé ọmọdé ṣẹ́rí kinní kan ni pé yẹ́rọ àwọn obìnrin amúlùdù náà ẹ̀gbọ́n gbà tí bàbá wa sọ ní ti kọ́ mi yẹn. báwo ló ṣe kán o. ẹ má ṣe bu àwọn sisi ọmọge sisi làmúlùdù ọmọge ló làríyá. tó fún step tí wọn lára náà ń tẹ̀lé náà tó láti mọ̀ pé tí ò bá ti sí wọn lágbàgbọ́. kò ságbó odò ẹ jẹ́ ká tún gbọ́ díẹ̀ sí náà. tó bàbá wa olórin ǹjẹ́ tá a bá tiẹ̀ pè ń ṣeré ìtàjẹ́ máa lọ ń ṣeré ìta gan fúnra yín. kí ló dùn bá àrùn ọba àníṣe méjì tá ń ṣe lẹ́yìn pé ká gbàgbó ṣe pátí sínú àwọn èèyàn tí ń dùn ọlọ́run já bá wọn lọ sóde ìbàdàn. bírú bíṣọ́ọ̀bù ọ̀rẹ́ Kẹ́hìndé Ọlájídé tó bá pè yín sílùú èbó ṣé ẹ lè lọ. kí la tún dúró mú àwọn kan ti palẹ̀ mọ́ rẹ̀ di kákọ̀ gbọ́ aago nìkan ló kù láti ṣe tán kò sí problem. tó tẹ́ bá fẹ́ pé olórí wa ẹ dárúkọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fáwọn èèyàn tó máa fẹ́ pè yín. ẹ̀yin olólùfẹ́ mighty dada. ẹgbọ́n wo òkè ibi táwa yìí ilé agodo ni ẹ sì sọ̀rọ̀ bí aráàlú èbó. àwọn èmi náà ti múra ẹ̀ sílẹ̀ nìyẹn. èmi náà mọ̀ Kẹ́hìndé Ọlájídé gan gbọ́ yín ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. ẹ bá mi sọ̀rọ̀ lórí aago ẹ pè mí sórí tẹlifóònù nọ́mbà 08023991724 lẹ́ẹ̀kan sí 08023991724 àbí kẹ́ pè mí sórí 08074779252 08074779252
74779252. tó bàbá wa olórin ẹ tiẹ̀ lè kọrin fún Fàdákà gan àbí bó ẹ kọrin fún Fàdákà kẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Fàdákà FM náà. Fàdákà FM la wà lágbé tí ń ṣayé Fàdákà FM rédíò tó kárí ayé ẹ fetí balẹ̀ ẹ fara balẹ̀ o Fàdákà la wà yìí tá a ti ń bọ̀ iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ rédíò yìí ò ní dàrú gbogbo ẹ̀dá tó ń ṣètò níbí pátápátá ayé wa ò ní dojúrú Fàdákà la wà o tàgbé ń ṣayé Fàdákà la wà o tàgbé ń bọ̀ ẹ sá máa gbọ́ òkè sá máa gbọ́ Fàdákà FM káàkiri àgbáyé Fàdákà FM lọ́mọdé lágbà ẹ máa gbọ́ Fàdákà FM yeyeye Fàdákà FM máa ṣe rẹ́kọ́ọ̀dì náà o ẹjá tún gbé ókè díẹ̀ sí náà ká tó lọ sí ìpele lè tí ó tún kọ̀ èyí tẹ́ sọ pé ẹ̀ṣẹ̀ pòpọ̀ ń gan afẹ́gbọ́ ẹjá gbélé ókè náà. bàbá wa Mighty Dami Àgàgà orin yìí yóò dàbí kékeré má lọ́mọ́ ni o bíi pé ká tún máa gbọ́ ọ lọ ní ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ titun tó ṣẹ̀ ń bọ̀ ní titun yánnayànna kí làkọ́lé eléyìí tó ń bọ̀ yìí gan fúnra rẹ̀. eléyìí tó ń bọ̀ yìí ni check yourself. check yourself yẹra rẹ wò kàn eléjì rẹ ọmọ fádàrẹ wọn ni kò yẹra rẹ wò Samuel ọlọ́wọ́ bọ́tìnì wọn ni kẹ yẹra yín wò. gbogbo wa ni o ká yẹra wa wò. àtẹ̀mí náà. gbogbo wa ni àtẹ̀mígan fúnra mi. bàbá kọ́ndíṣọ́nà kò tún yẹra rẹ wò. àìmígan yẹra mi wò. ẹja gbọ̀wò náà ẹja gbọ̀wò náà. ẹni tó bá mọ yìí eré afẹ́ ó jẹ́ ká lọ ẹni tó bá mọ yìí orin àsìkò ó gbéra nílẹ̀ ìjó ti yá. Fídíò. tó bàbá wa olórin King Dr. Mighty Dami Àgàgà mo tún fún yín lórí èsì náà nù bí èèyàn bá kọrin tó bá dùn èèyàn á fetí ara ẹ̀ gbọ́ bàbá kí lẹ rò ní àníyàn tẹ́ fi kọrin orin ìjáde gan kò yé wa kí lẹ gbà láníyàn bàbá tẹ́ fi kọrin orin yẹn jẹ́ ká mọ̀. ìrírí ni bàbá ọgbọ́n torí èèyàn kì í wò ṣùṣù kó dámọ̀ bí ó bá ṣe pé nǹkan tó bá ṣèyàn tó bá ṣẹlẹ̀ síyàn bẹ́ẹ̀ yàn ò bá dẹ̀ lè fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n tó bá fọ̀rọ̀ ara ẹ̀ kọ́gbọ́n ẹ̀rí gbólé. pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó dáa láti fi kọ́gbọ́n jọ̀rọ̀ ara ẹni lọ.
lórí tẹ́lẹ̀ bá ṣe ń fọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n èèyàn sì lè adjust ara bọ́ tó bá ti lọ jẹ́ pé ọ̀rọ̀ ara ẹ̀ gangan ló máa fi kọ́gbọ́n ó bọ́ yàtọ̀ àwọn olórin torí mo rí kinní kan nú àṣàyàn olórin àwọn olórin dàbí nọ́sírù ni nínú àwọn èèyàn tọ́lọ́run dá sílé ayé àwọn orin kan ti kọjá lọ táwọn bàbá yìí ti fi kọrin especially orin bàbá yìí kan tá a gbọ́ nínú rẹ́kọ̀dì tá a lò tán ó ní ìpín ènìyàn bá ṣe bí àwo abínú ẹni ìbá ti fọ́ dànù ẹ̀yin náà tún wá wò pé kágbèrò ló ti sẹ́gbẹ́ kan ká mú fàájì ìrònú òṣè kan torí pé kí ni tẹ́ ẹ bá ní kéèyàn rò látòní dọ̀túnla kò yanjú ìṣòro. ká má tẹ̀ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé káàkiri ká má sọ pé torílẹ̀‐èdè wa ń bí yìí kò síbi tí ìṣòro ò sí lọ́tún lósì ṣẹ́yìn òní ẹ̀dẹ́ bá gbọ́ lọ síwájú ẹ rí pé mo sọ àwọn àkàwé ọ̀rọ̀ lóríṣiríṣi ìtòdẹ̀ bá wa wí nàìjíríà náà ó wà ń bẹ̀ àlùjò ó tún gba gbogbo ẹ̀ kò sí kan tó dàbí pé kéèyàn fi àyè sílẹ̀ kò sí bó ṣe lè kí ìṣòro yẹn le tó wáyè fúnra ara ẹ láti dunra ẹ nínú because ẹni tí inú ẹ̀gùn ò lè dùn yàn nínú ó dàbí olórin yìí sìn olórin tó jà kúrò nílé ó dẹ̀ fẹ́ lọ kọrin fáwọn èèyàn kan jó tínú òun gan fúnra rẹ̀ ẹ̀dùn ẹjọ́ kí lóun gan fẹ́ dá lára. ìyẹn ni pé kò sí kankan tí ó dá wá lára nù. kò sí kankan tó fẹ́ ṣe ilé láti. wọ́n lẹ́ni tí ò lè tàpá ńlé tó wá dé ta gbagba tó lóun fẹ́ fò sókè ilẹ̀ ni ó bára rẹ̀. ẹ jẹ́ ká tún gbọ́ rẹ́kọ̀dì òun síwájú díẹ̀ sí ná. tó ẹ má jì kálẹ̀ o iléeṣẹ́ Fàdákà rédíò láwà tàti gbé dún Fàdákà FM nípínlẹ̀ Èkó lórílẹ̀‐èdè Nàìjíríà ń bí gbogbo ẹ̀ tẹ́ bá ń wà lórí YouTube ní lórí Facebook ní gbogbo tẹ̀tí gbọ́ wa ní Akoto Ọgbọ́n lẹ́tọ̀ ètò l'Akoto Ọgbọ́n tó o bá fẹ́ darapọ̀ mọ́ wa bóyá ojú olórin tíátà ní eléré orí ìtàgé ní ọ̀tàbó lórin jùjú fújì gospel gbogbo ẹ̀ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 081 69 20 50 64 081 69 20 50 64 bàbá condition ló pe òun jẹ́ ń gbókè díẹ̀ náà orí ń gbọ́ ẹjọ́ ń gbọ́ mi dami ìjọ ń gbọ́ mi. So bàbá wa King Dr. Mighty Dami Agaga àmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn olórin tó ń bọ̀ lẹ́yìn yín àmọ̀ràn wo lẹ fún àwọn olórin tó ń bọ̀ lẹ́yìn. àmọ̀ràn tí èmi kàn máa fún gbogbo olórin ṣé ẹ rí pọ̀sẹ̀ntà máa bi tí ò ní rí wí ṣùgbọ́n ẹ má jẹ́ ká ṣe ni pé bọ́wọ́ mi ò tó máa fi gbogbo fà á ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀bùn tọ́lọ́run fún wa ni bó pẹ́ bóyá kò sí bí sọ́mọ ṣe máa funfun tó tí dúdú òní wà kò dẹ̀ sí bó dẹ̀ ṣe máa dúdú tó àárín funfun bẹ̀ ọlọ́run máa jẹ́ kí dúdú ayé kó bo funfun tiwa mọ́lẹ̀
àmín. iṣẹ́ orin iṣẹ́ tó ní wàhálà tó ní ìṣòro tó ní ìdààmú ni oríṣiríṣi kan náà máa fi lò ẹ́ oríṣiríṣi kan náà máa pè é sí ìwọ ló wá mọ̀ ètò wù ẹ́ láti ṣe because bàbá wa kọ̀mándà kọrin kan ní àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ènìyàn dàgbà iṣẹ́ orin iṣẹ́ kan tó lágbára ni ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó bá ti di òpó Kristi Jésù ni kò ní jogún òfò òkìkí Ọlọ́run ló fún yàn ògo Ọlọ́run ti dá mọ́ oníkálukú káyé wá jẹ́ ká rógo wa lò kí ọmọ adáná kọ́ má pa wá ti di aṣọ tó iná wọn ti ní. tó bàbá wa Mighty Dami Agaga tabalika sọ lónìí ta lè sọ pé ó jẹ́ role model yín gan nínú iṣẹ́ olórin tàbí ó jáwò kọ́ṣe yín gangan tẹ̀fẹ́ jẹ́ pé ẹ̀yin náà ń tẹ̀lé lẹ́yìn. Ọba Dáfídì olórin inú Bíbélì. tí bá wá kúrò ńbẹ̀ mi ò lè sọ pé èèyàn kan pàtó bàbá mi is my role model bàbá mi Emperor Délé Òjó is a role model to me. Blessed memory. bàbá mi tó yà jagun is a role model. King Sunny Adé, everybody is a role model to me, so mi ò single pick èèyàn kan because when you listen to my music ẹ rí pé combination of music ni high life juju and other stuff no compare because I for a long time mo ti máa ń jókòó I just want to create something somehow bẹ́ẹ̀ bá máa sọ ní ó kọrin bí ẹni bá ó kọrin bí ẹni bá kọrin bá Dami Agaga is Dami Agaga when you keep listening to my music àwọn people are not gbọ́ music ẹ rí pé it's go ó wà unique somehow so everybody is my role model I mean you rather pick anybody Baba Wonder Njore respect Sashina Peters buy 1 million Dami Agba so everybody Makosa King Láìkí Àjàó ọ̀gá wa Olúfàjẹ́mi Rókùn pépérépé they are just too many ọ̀gá mi sẹ́ni Oyèbísí Bọ̀dé Olùkọ́ champion Kúnlé Òkè they are just too many I can't mention them they are all my role model they are all my model I respect them. Àtẹ̀fẹ́ béèrè kan lọ́wọ́ yín ìjọlẹ́yìn tẹ́ ti bá kọrin rí tàbí ẹ ti bá ta gìtá rí àbẹ ẹgbẹ́ni lọ́dọ̀ èèyàn rí kẹ́ tó dá dúró fúnra yín gan fúnra yín. mo ṣe máa ń sọ wípé ọmọọṣẹ́ ọ̀gá tí ò lọ́mọọṣẹ́ ni mí ọmọọṣẹ́ dẹ̀ ni mí lọ́dọ̀ àwọn ọ̀gá bẹ́ẹ̀ mi ṣe wà yìí gbogbo àwọn táàjọ ń ṣiṣẹ́ ọ̀rẹ́ mi ni wọ́n mi lọ́mọọṣẹ́ nínú wọn àìdá mo kọ́ wọn ni o àbí wọ́n ti mọ̀ nǹkan tó jọ́dọ̀ mi o all my friends but èmi bí ẹnìkan mo láwọn ọ̀gá tó pọ̀ gan-an mo yẹn sọ̀rọ̀ mo ti bá wọn ọ̀gá ṣiṣẹ́ tí mo ti bá wọn irú bàbá mi Zẹ́dẹ̀ Oyèbísí Zẹ́dẹ̀ Oyèbísí from there Bọ̀dé Olùkọ́ Adé Samuel Adé Samson Bọ̀dé Olùkọ́ champion Kúnlé Òkè wọ́n ṣàti string pẹ̀lú a lot of musicians látàrí ọ̀gá wa Tony Adex late Tony Adex nígbàdígbà tó bẹ́ẹ̀ ṣá touch. ẹ jẹ́ tí ẹ lè rán wa létí ọdún tẹ́ ti bẹ̀rẹ̀ ṣé orin kíkan yẹn gan-an ní pàtó. tó jẹ́ nípa ti ṣiṣẹ́ orin tí tẹ́ ń sọ yà á jẹ́ pé màá sọ pé ọjọ́ tí wọ́n bí mi ti bẹ̀rẹ̀ ṣẹ́ orin ọjọ́ birthday mi lágbé. so bàbá wa King Dr. Mighty Dami Agaga èmi fún yín lóye nù ẹ tẹ́wọ́ gbà á kẹsànwó oyè lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́ wá wúyè ní Fàdákà FM ní ìjẹ́ tiẹ̀ lọ́mọ náà tó jẹ́ pé òun náà tó fẹ́ gbéṣẹ́ orin lárugẹ ní àwọn ọmọ tẹ́ bí a jẹ́ pé òun tẹ́ àṣẹlẹ̀ òun àṣẹlẹ̀ lọ́mọ náà gbé wo. mi ò ní cause láti complain because ó keep interest in music ẹ̀gbọ́n ẹ̀ tó ti jóbìnrin and is a very good vocalist. At least in the church, he's one of the best singers there. Even this one. So, gbogbo àwọn ọmọ mi ṣá, they love music and sports. Ìjẹ́ ti pé iṣẹ́ tí bàbá gbé, tí bàbá ń ṣe, tí bàbá tún ṣe, òun náà làwọn náà tún ra wọ́n léwu. Òun náà ni mo yẹ sọ pé orin dìran lágbègbè rẹ̀. Ọlọ́run mà pín kínní yìí o. Ọlọ́run ṣe kínní yìí ó ṣe létòlétò ní bágbàdo ṣe ń to tiẹ̀ lálàá. Ẹ já tún gbé sókè díẹ̀ náà ká tó gba dágbére fétò yìí.